Olúwayẹmísì Títílayò aya Adáralẹ́gbé oríire ní tìrẹ ò nínú ayé mi. Adúmáadán Olúwayẹmísì Títílayò aya Adáralẹ́gbé oríire ní tìrẹ ò nínú ayé mi. Bí o bá wẹ̀yìn wò wà mọ̀ pọ́ lọ́rùn dára, bí òjò kò boronú jinlẹ̀ wà mọ̀ pé ayọ̀ ló jẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó sì mọ̀ ọ́ láti inú ìyá rẹ̀, kò ìgbà kan fi ọ́ sílẹ̀ rárá. Ààbò tó péye ló fi ń bò ọ́. Aya Adáralẹ́gbé Olúwayẹmísì Títílayò aya Adáralẹ́gbé oríire ní tìrẹ ò nínú ayé mi. Torí pé ó jọmọ lójú Ọlọ́run Yẹmísì, aburú kankan ò ní ọ́ ṣe, ò ní ṣubú dànù láyé. Abẹ́ òjìji Ọlọ́run ló máa gbé títí ayé. Aburú kankan ò ní ọ́ ṣe, ò ní ṣubú dànù láyé. Wàdàgbàdògbò wa tẹ́lẹ̀ yìí pẹ́ lórúkọ Jésù Kristi. Aburú kankan ò ní ọ́ ṣe, ò ní ṣubú dànù láyé. Olúwa ọ̀run òun ayé o, ìwọ ni ìyìn àtọpẹ́ yẹ fún. Báwo làbá ti fẹ́ ọ tó oníbú ọrẹ? Adániwáyé tó lè émí inú o, afúnni lóhun gbogbo nígbà bá bèrè mébí ló jẹ́. Akúni lóorun mọ́tò gbé, afúnni ló ń jẹ́ mọ́ pé ebi. Ìyìn àtọpẹ́ ní fọ́lọ́run mímọ́ o, adáni tí mọ́ gbòógbòbí lọ́wọ́ ẹni. Torí bá a bá pé ọmọ kì í pẹ́ dàgbà rárá, bébí fẹ́ni Olódùmarè bá dẹ́mi rẹ̀ sí ni nínú ayé mi. Bọ́jọ́ tí ń gòrí ọjọ́, bẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ Ọlọ́run ọba ń pọ̀ sí i. Lórí pásítọ̀ Mrs. Olúwayẹmísì Títílayò Adáralẹ́gbé. Òní ọjọ́ ìkeje oṣù kọkànlá ọdún 2025 ló pé 50 ọdún géré tí adúmáadán arẹwà lóbìnrin tó kọ́ mọ́ omi ayé. Ọjọ́ ayọ̀ ńlò níjẹ́ o, ìyá yìí ìbejì, èjìrẹ́ ara ìṣòkùn ẹ̀dúnjọ́ bí ọmọ ẹ̀dùn tí ṣeré orí igi. Ọbẹ̀ kìsì bẹ́kẹ́ṣẹ́, ó bẹ́ sílẹ̀ alákìsà, ó sàlákìsà àdónígbà aṣọ. Wíníwíní lójú orogún, èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀, èjì ń bá bí ń bayọ̀ olórí ire ní bẹ́dùn. Ọ̀kan ṣoṣo ni mo bèrè, èjì ló wọlé tọ̀ mí wá. Gbajúmọ̀ ọmọ tí ń gbàdọ̀balẹ̀ bàbá, tí ń gbàkúnlẹ̀ ìyá tó bí i lọ́mọ. Máa dá gọ́jọ̀gọ́jọ̀ tó rọ́dún rẹ̀ lóde. Ọkọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ni wọ́n rán mi wá bí o. Pásítọ̀ Bánkọ́lé Adáralẹ́gbé àtàwọn ìní Olúwa tọ́lọ́run ọba fi ìta ọlọ́rẹ̀ nínú ayé mi. Àwọn ni wọ́n bẹ̀ mí lọ́wẹ̀, wọ́n ní kí n wá kí àyànfẹ́ Ọlọ́run alààyè, aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní RCCG Great Grace Assembly London, tó sì tún jẹ́ abiyamọ rere. Ọkọ ọ̀rẹ́ ní kì í ọ́ bí ológun kẹ́kẹ́ o, ó ní kì í ọ́ bí ọlọ́gbọ̀n àbájá. Mo ní èmi mọ̀lẹ́ àwọn bàbá rẹ̀, ó ti yá kí n bá ọ délé. Ilupeju-Ekiti náà bí ọbí bàbá rẹ̀, ọmọ ẹ̀ṣọ́ ọ̀rúnkà ègìrògè.
ègìròkè ìrèmí ẹ̀ṣọ́ rúta ìrèmí ègìròkè ń bá sùn o ọmọ olókè méjì sákọ́tábó ọmọ olókè lílàkè yìí ti mọ́tò láyà ọmọ olókè àgùnmọ́ tàjí kókè ulérí jùgùn máa mọ́ tàjí àlọ́ Olúpẹ́jú lulẹ̀ oṣù kan mọ́mọ́ mẹ́wòrán àyùbẹ̀ torí kú oṣù mọ́ bàtà tara ọmọ arógun ṣe bí ẹ̀gá o ọmọ alágbàdo rárá ọmọ alágbàdo òrúrú àrìmọ̀nà kéègbé sínú àgbàdo kóyò gbégbé o ọmọ nínà ìránlúṣẹ́ ọmọ olóbì kó sòròrò àrókò ọmọ olóbì kọ́ṣẹ́ nínú ọ̀nìkọ̀ ọ̀sẹ̀rù ayámọ́ ni èyí ṣojú ríro kọ́ èsì ìdálẹ̀ ulérin ni kí mo bá dẹ̀yà sáká ulé yẹra Olúwayẹmísì Ọ̀yẹ́-Ekiti iná bí ọlọ́kọ̀ọ̀kan wà ọ́yé ọmọ ọlọ́yẹ ègbó ọmọ aṣọ́rò ṣìkù etítù sí oníbàmọ̀ olígbègbè kẹ́ẹ̀taṣọ yíká ọrùn kẹ́ẹ̀bọ́ lọ́yẹ ègbó àlọ́ ọmọ ọlọ́lá ọlá ọmọ olúfẹ́ ọ̀ọ́ni ọmọ alẹ́pọ̀lẹ́yọ̀ súlẹ̀ múkàrà mújẹ fún ọmọ ọlọ́yẹ mòyìn ọ̀rá òfẹ́ o ọmọ ọlọ́yẹ kẹ́hìntàn náà sí gangan kọ́ ọlọ́yẹ múgbó kété yíyan ni ò á múgbó ènìyàn síra àlúlẹ̀rí ọ̀yà Adáralẹ́gbẹ́ jẹ́mìyà lulẹ̀ ọkọ̀ rẹ̀ Ara-Ekiti lújọba òbílẹ̀ ìjẹ̀rò nọ́bẹ́lẹ́ orí rẹ̀ ọmọ alálẹ̀ kọ́sọ̀ pányányán lọ́nà àrà ọmọ ajísùnwọ̀n ajírẹ́ni ajímíjọ́ kété dára òbí ebi ọmọ apàgbòsọ̀sẹ̀ ọmú màlúù sọdún ìgbàgbọ́ ọmọ amíkórè díṣu ọbùtún ọmọ akáṣọ sọ́run mi gbàgbọ́ rẹ̀ ni pásítọ̀ Mrs. Olúwayẹmísì Títílayọ̀ Adáralẹ́gbẹ́ èyí tẹ́símọ́nì àti treasure wàá tẹ̀lé ẹ pẹ́ nínú àṣẹ òrọ̀rùn o.